kò tó ẹ. ọ̀nù ìwé ìròyìn ìfẹsọ̀ wà pọ̀ tó ti dé o kókó ọ̀nù ìwé ìròyìn ẹ̀ wá nǹkan ìdílé ní àjọpọ̀ kókó ọ̀nù ìwé ìròyìn àmì. wọ́n ti ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ wọ́n ti gbé ọmọ ọdún mẹ́tàdínlógún lọ wọ́n ti gbé àwọn adìyẹ ìdílé ni wọ́n ń gbé wọn. látàjọ kàgbà tájọ ṣe kékeré tájọ ṣe wé tọ́jú pé ibi náà dàgbà sí àwọn ni wọ́n ń jí gbé lọ. àpò tó yẹ ètò sẹ́yìn pé the father is realize wọ́n ní adìyẹ global ní. No, you will destroy yourself. So, my instruction is that you should not go out. You call this a house? You call this crooked thing a house? As crooked as it is. This is my father's house and this is my house. Ìwọ ló máa padà lọ sí ilé ẹ̀ tó ti wá ilé Bádéjọ lélẹ̀ ilé bàbá mi ni. Ọmọ mi sọ fún mi pé ìwọ wà ilé mi sílẹ̀ wá gba ilé bàbá ẹ lọ. That is me. He was addressing me like that. He has a point. Yeah, he has a point. This is his father's house. Bullshit ni gbogbo nǹkan tó ń ṣe wọn. Ẹ̀yin kò bá gbé ẹ ní ọmọ pé bullshit ni mo sọ tí èmi gbogbo wọn ń ṣe bullshit ni ó kí ẹ̀fẹ̀ ọmọ lọ lé ọkọ̀ kó má dá lókòwò ṣé kì í ṣe bullshit. Mom, if really I'm a bastard, I want to know my biological dad. Please, Mom, show me my biological dad. Ṣé ọmọ wọn? Àlè mi máa wá wo ọmọ kan bíbá ẹ mọ́. You're telling me pé mo ọpọlọ mi ò pé nìyẹn pé mo mọ ẹni tí mo bí wọn fún àbí? You're not telling me pé kí gbà kí accept ẹ ṣé kí gbọ́ máa lé ní. Mo fẹ́ kó sọ fún mi kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti Dóyin ọmọ mi. ẹ ti jáde ọgá kí ojú kò ní tí ẹ̀ẹ́dùn dá mọ̀ ṣé ẹni tó wà láàrin mi àti àǹtí Dóyin pọ̀ gan tí ó ti yé yín lákòókò gbára ṣé ẹ̀dá àǹtí Dóyin tẹ́ ẹ rí yẹn wọ́n kọ́kọ́ wà ọkọ̀ ọmọdé tì. Love and sharing. love and sharing kódà love and sharing tó wà láàrin mi àti àǹtí Dóyin. Bàbá ẹ fún oúnjẹ yìí tó kù lẹ̀ fáwọn ọmọ yín kan lè jẹ adùn kẹrẹ wẹ̀mẹ̀tàn tí fi hàn adùn ìsàmì títẹ̀ wò tún fún àdọ̀gọ̀tò rẹ̀ adùn kákákáká ó ta àtọ̀ ìdúdó ẹ kàn ní ọ̀tẹ̀ àmàyàn ń dé pé a pò yàn hó ẹ kàn ní ọ̀tẹ̀. ó ti bàyè rẹ̀ jẹ́ pẹ́pọ̀ gbọ́n wọn wí ni fún ààrẹ báyìí ó yẹ kó làákú wí lélẹ̀ irọ́ ni kó làákú fún ààrẹ ó ti bàyè rẹ̀ jẹ́ ìṣọ̀kùnà rẹ̀ má pa ya rẹ̀ ìṣọ̀kùnà rẹ̀ má pa bàbá rẹ̀ ìṣọ̀kùnà rẹ̀ má pa fún ààrẹ rẹ̀ ó ti bàyè yín jẹ́. Education kárí mi yàwé. wọ́n sọ ṣé gbogbo tó ń ṣe ń fọ́nì sí yín àbí àwọn náà kó fọ́nì is only nuisance we have this house. bòdó ń jó ti wà ní ilé yóò sọ̀rọ̀ tó lọ́pọlọ rí ní èní ọ̀sọ̀ tó lọ́pọlọ rí mi lẹ́nu géèsì táwọn ọ̀gá bá wọlé tán. Jọ̀ọ́ torí Ọlọ́run kí ló mọ̀ nípa oyún inú ẹ̀. What? Of course someone. oyún àǹtí Dóyin. ọmọ ọ̀pẹ. So why do Baba argue lórí ẹ̀? But Dad, she is my sister. I can use her things. You shut up, I'm talking. Why are you making noise over that? You sit down. Dad? Sit down. Mali.